ìbà fọ́mọdé o ká lè sohun abáfẹ́ ṣe àgbààgbà ayé ajúbà fàgbà ká lè sohun abáfẹ́ ṣe láyé. ìbà fọ́mọdé o ká lè sohun abáfẹ́ ṣe àgbààgbà ayé ajúbà fàgbà ká lè sohun abáfẹ́ ṣe láyé. Pọ́tébù. ọ̀rọ̀ rẹ bá mójútó. Àbíbù. ọ̀rọ̀ rẹ bá mójútó. Òkìkí ajá. ọ̀rọ̀ rẹ bá mójútó. Kò yẹ kí bàbá rẹ̀ jìyà. kí wọ́n mójú jẹ. Pọ́tébù. ọ̀rọ̀ rẹ bá mójútó. Òkìkí ajá. ọ̀rọ̀ rẹ bá mójútó. Sàásùsẹ̀. ọ̀rọ̀ rẹ bá mójútó. Wèrè olórin. ọ̀rọ̀ rẹ bá mójútó. Wèrè oníjó. ọ̀rọ̀ rẹ bá mójútó. Jẹ́ kí bàbá rẹ̀ jìyà kí wọ́n mọ́ tún jẹ. Pọ́tébù. ọ̀rọ̀ rẹ bá mójútó. Òkìkí ajá. ọ̀rọ̀ rẹ bá mójútó. Wèrè olórin. ọ̀rọ̀ rẹ bá mójútó. Wèrè oníjó. ọ̀rọ̀ rẹ bá mójútó. Oníwàrànwàràn. ọ̀rọ̀ rẹ bá mójútó. A ní kò yẹ kí bàbá rẹ̀ jìyà kí wọ́n mọ́ tún jẹ. Pọ́tébù. Òkìkí ajá. Àbíbù. Wèrè oníjó. Wèrè olórin. Kò máa yẹ kí ìyá rẹ̀ ó jìyà kí bàbá rẹ̀ ó jìyà kí wọn náà tó wá jẹ. Torí ẹ̀ lélẹ́dùmarè fi dá ọ lọ́lá ní egbò ọ níwọ̀nba owó tó èsì gbèsè ayé rẹ̀. Ọwọ́ akọ̀ ọgbà pélébùmarè lọ dá ọ lọ́lá. O rò pé fáńtà tó fi ń lọ ọwọ́ ẹ̀ lódò àbọ̀sẹ̀ kan tó bìsàbìsà ní ọṣẹ bìsàbìsà ní ìwọ́wẹ̀ kọ́ o tọ́ ọ bá wẹsẹ̀ bìsàbìsà pélébùmarè ọba ṣe tá àti dá ọ lọ́lá ọ̀ ìjà wìrì ni. Bó tiẹ̀ jẹ́ pé ìtayọ ààyè rẹ ó ti ń yà ọ́ ní wèrè. Ọlọ́run tó dá ọ lọ́lá ọmọ tó fẹ́ fi ẹ́ ṣe báwọn ẹbí rẹ o. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ràn wọ́n jákujàku ìsọkúsọ tó ń sọ ó ti ya wèrè. Torí bẹ́ẹ̀ èèyàn bá ti bọ́ sórí ẹ̀rọ agbágbé tá a mọ̀ sí orí mẹ́díà tó bá fi lè pera rẹ̀ ní wèrè pé òun ti ya wèrè rí òun níwèé lọ́gbà tóun gbóògùn irú ẹni bí ọ̀ ya wèrè kan yìí. Ìwọ lọ wá fura àbá ti mọ̀ pé wèrè ni ọ wá ṣẹ̀ṣẹ̀ ya wèrè gidi báyìí. Ọ̀nà wo lọ gbà tó fi ya wèrè gidi tó fi ajá àdìgbò méjì tó jẹ́ pé kò sẹ́ni tó lè gbó mọ́. O sì mọ̀ pé bájá bá dé ìwọ̀ tó jẹ́ fún òkété tó ya àdìgbò méjì irú ajá bẹ́ẹ̀ wọ́n padà pa ní kanáfọ́sù ni. Fọ́ọ̀mù èké rẹ̀ wá rajá tó ní kíta gbà ọmọ sẹ ọmọ èké tó bá rajá tó ní kíta gbà ọmọ sẹ ìkookò àbí kìnìún ní ọ̀pájà ọ̀hún lápadà nù lápàyà kàtàdóbi ọ̀run nífọ̀nẹ́fọ̀sù. Pọ́tébù ètùpìlà rẹ̀ wúwo dandan ní kò yá. Ìjọ tó o ti ṣubú tó o ti ṣìṣe ibẹ̀ ni mo fẹ́ kọ́ lọ kíyèsí. Ibi tó o ti ṣubú tó o ti ṣìṣọ ibẹ̀ ni mo fẹ́ kọ́ lọ kíyèsí. Aláàfin Ọ̀yọ́ bàbá wa Abdulhamid Àtàndá Ọláyíwọlá ilẹ̀ ẹrẹ́ o káwo rere ẹ̀jẹ̀ nímú rẹ̀. Ìjọ tó o ti kẹnu àbùkù lù wọ́n tó oníwọ̀ ni wọ́n bá wọn kọ́ ayaba dání àtọmọ tí wọ́n bí. Ẹnìkan ò ní báyàwó Aláàfin Ọ̀yọ́ sùn kó fẹnu ara ẹ̀ wí jáde kọ́rọ̀ rẹ̀ ọmọ dàrú. Látìgbà náà nìṣòro ti dé bá o. Pọ́tébù Òkìkí ajá ọmọ Ọlálọ́mí àtọjọ́ tó o ti sọ̀rọ̀ Aláàfin Lásádà ní ṣìṣe ti bá o. O tún sọ̀rọ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ òníwọ̀n ò ní kí wọ́n pì èèyàn tó ọ̀sẹ̀ wọn ò lè dáríjì ọ̀tá tó fi kú o. Lọ́ọ̀rẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tún wá gbùrùgbùrù ọ̀tá wẹ̀wẹ̀ ọlọ́lẹ̀ rí aṣíwájú rẹ fún Alhaji Táyé Kọ́rẹ́ǹsì Àkàndé nìbàdàn àpèsè fújì tálà fífi dàpèsè fújì
ó tún sọ̀rọ̀ sí ọ lálábàáhùn ni kò lè ṣe gbá ìwọ òfurá pé ṣìṣe ti ń bá ọ pọ́tébù àbí ìbò òbítí ọjà ọmọ ọlálọ́mí ó tún bùrìbùrì ó tún ní ọba orin Saheed Òṣùpá ibi ògbé ṣeré ìwúlò pọ́tébù King Saheed Òṣùpá. Saheed Òṣùpá sẹ́mọ̀ ń bọ́ba ara wọn ní mí bọ́ba àtàlà ló ń gbé kùn mi tó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn mo rò gbórin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ àti bàbá àtọmọ tẹ́ẹ̀bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹ̀yọ sí sọ́tọ̀ káyọ̀ sí sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ bá tiẹ̀ lọ máyọ̀ bá tì mí lọ ṣé gbọ́ did you hear me please Saheed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀. akakakiki awọ ìgbé kakaka ẹ̀bùtì kakaka ẹ̀bùtì tí ò gbójú wọ́n ní ò lè pàgbé òun ni Saheed Òṣùpá o lọ́ọ̀rẹ́ wá àwọn àgbààgbà àtàwọn èèyàn ńláńlá kí wọ́n lọ́ọ̀rẹ́ bọ́ mú ọ lọ síwájú Saheed Òṣùpá kọ́ ọ lọ́ọ̀rẹ́ tún bá o òkìkí ajá lọ́ọ̀rẹ́ dọ̀bálẹ̀ níwájú Òṣùpá kọ́ ọmọ yìí ìgbà tó bá tó fọwọ́ ara òbí ọ̀dìdẹ tó lòún yọ́nú sí ọ èlò tó bọ́ díẹ̀ nínú ogun mẹ́wàá tó ní bíi mẹ́rin àbí mẹ́ta lè jábọ́ o òkìkí àbí ìlú ọlálọ́mí sàásùsẹ̀ ó ti sì ṣe é pọ̀ gbogbo ẹni tí ọ̀yẹ́ ọkọ̀jú sí lápájà ló ti bájà o ọlọ́ọ̀ní gbẹ̀dáàgá o lọ́ọ̀rẹ́ ronú o pọ́tébù Òṣùpá yìí ṣẹgbẹ́ bàbá tó bí ọlọ́mọ kì í ṣẹgbẹ́ ìyá rẹ o láìsí ọ láìrò ọ lọ́ọ̀rẹ́ tọrọ àforíjì kan káwọn èèyàn bí ẹni yàn lẹ́yìn àwọn ẹni bí ẹni ọ̀dà Táyé Kọ́rẹ́nsì Àkànbí Abbas nílùú Ìbàdàn nígbà tó bùrìbùrì tó sọ̀rọ̀ sọ́gẹ́ ẹ̀ bó tiẹ̀ dé pé gbogbo ayé ló yẹ pé ẹnìkan ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ yìí ṣe Táyé ní ṣe gbogbo nǹkan wọ̀nyí. àwọn bẹ́ẹ̀ ní pé lọ́jọ́ sí pé nínú fújì yìí o ẹ̀ṣẹ̀ sálẹ̀ tó bá ń kọrin ní Ìbàdàn wọ́n ti fẹ́ ka ẹ́ kú èmi ni mi ò ní gbà bá kí lẹ́ni. ẹnu mi kí lẹ fẹ́ kọ́ sí ìrùn lè kọ́ oríire wo lẹ ṣe ká ò sí ìdí ṣe ilé ìkìlẹ̀ náà sí ìṣú orúkọ mi ọmọ kílẹ̀ mi ti táyé òun mi òkìkí kílẹ̀ mi ti táyé òun mi o ìlú èkó lè lọ́nà ti débi sí òòlù kálẹ̀ mọ̀ ká ò sí ìmọ̀ àfihàn tá a bá mọ̀ sẹ́yìn òtò bẹ́ẹ̀ láti dé lórí tọ̀hún lọ. èmi bá gómìnà jẹun gbogbo ìgbà ní mọ́tò 2020 2024 yìí ṣé mọ́rin náà olóńgbẹ náà wọ́n kọ́ lè mọ́ àlẹ́ o. ilé abúlé yìí ni ilé ṣe tá ò ń ṣe ẹ ṣe láàbù á ní ẹ ṣe rẹ́kọ̀dù á ní àwọn kì í tún sọ̀rọ̀. nọ́mbà ogun ńlá dé sí tí gbogbo èèyàn pè é nítorí ìpọ́jọ́ ọmọ gidi ó sì gbọ́rọ̀ wọ́n mú lọ síwájú Alhaji Alabi Pasuma ní wúmúra bí àtọ́lá yìí Alabi Pasuma wà Alhaji Pasuma ẹ̀fọwọ́wọ́nú ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ọmọ yín náà sì ní Táyé rẹ̀ bẹ́ẹ̀ lọ rèé bẹ́ẹ̀ balẹ̀. Lẹ́tọ́ bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ náà fà mí ẹ̀láyẹyẹ ẹ̀ṣájẹ̀ tó wà báyìí ẹ̀fẹ́ ká máa ṣe ṣe rí ẹ̀ṣájẹ̀ ká dúpẹ́ fọ́lọ́. bẹ́ẹ̀ ló máa ṣe ìwọ́n tí ó gbà ìtẹ̀ wà ń ta
ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ́ kì í ṣe PFC náà tẹ́ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ́ wá ń ta ẹ̀ wò pé wò ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin Lápèsè náà tẹ́ wò pé àpò ẹ̀ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ ẹ jùlọ àdúpẹ́ pé tẹ̀jẹ̀ ta ẹ̀ kàn wá bí bàbá yàrá ṣe rí ọmọdé mi ìyẹn ti lọ ẹ má bínú ẹ jọ́ tó lọ lọ́wọ́. ọlọ tọrọ apọlọjì tí gbogbo èèyàn mọ̀ sí àforíjì ó tún fà mọ́ra kí ló ní Portable Òkìkí Ajá kí ló ní Táyé Currency kọ́lé àgbà yanu ní ọmọ rẹ̀ tó di onarébù inú olórin ó tó hàn olókìkí ó tó lówó lọ́wọ́ ó tó rí gbàlù síbẹ̀síbẹ̀ kò fẹ́ ṣubú ó padà lórí yìí gbá Alhaji Alabi Pasuma nílẹ̀ mímú ọlọ́run bẹ̀bẹ̀ Òkìkí kò sí ní tá a fi kú rẹ ṣe kò sí ní tá a fi bànújẹ́ rẹ ṣe lọ́ọ̀rì bẹ̀bẹ̀ o lọ́ọ̀rì bẹ̀bẹ̀ o Òkìkí Ajá wèrè olórin wèrè oníjó ṣàṣùṣe onígbè oró ará àdúgbò dé lọ́ọ̀rì bẹ̀bẹ̀ o kó o lè bá ẹsẹ̀ járí torí kò sí ohun tó o ní tẹ̀lẹ̀kan ò tí ì lérí èyí ohun kọ́ máa jẹ́ tìkìlọ̀ fún ọ o Portable Òkìkí Ajá ọmọ alálọ́mí lọ́ọ̀rì yìí bẹ̀bẹ̀ kọ́rọ̀ rẹ̀ ó lè bá a lójútùú èèyàn kan ò ní fẹnu àbùkù kan Aláàfin kọ́rọ̀ rẹ̀ ọmọ dàrú bó ti dẹnu tó bàbá Ayélọ́jà fi ń yé yín pé ibi àtúnbáṣẹ́dẹ́ rè o ọmọ ọba Abdulhakeem Adéníyì Adéyẹmí Ògo ọkọ Yèyé Tọ́pẹ́ bàbá Foyísọ́lá ọmọdáwọ tútùbù ṣe dúró ọmọọba Abdulhakeem Adéníyì Adéyẹmí ó ti lọ fún community Ládìgbòlù ní transformer tuntun yánranyánran ó ti rí ó ti ṣe installation lórúkọ ọba Abdulhakeem Àkànní Ọ̀wọ́ Adé ẹ̀rí pẹ́nire labato lórúkọ bàbá wa Abdulhakeem Àkànní Ọ̀wọ́ Adé lórúkọ bàbá wa Lawrence Bishop Ayọ̀ Ọládìgbòlù ó ti fún wa ní transformer tuntun yánranyánran wọ́n ti parí ẹ̀ ọmọọba Abdulhakeem Adéníyì Adéyẹmí àti bàbá wa Ọ̀wọ́ Adé ni wọ́n jọ lọ sí transformer náà bẹ́ẹ̀ lọ́mọọba Hakeem Adéníyì Adéyẹmí tó fò fẹ̀rẹ̀ ó tó lọ sókè àpò ọlọ́rìí fún ọ ní transformer tuntun yánranyánran ó ti bá wọn rí o iná ti ń tàn lórí ẹ̀ lórúkọ bàbá wa Hakeem Àkànní Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ tuntun àtúnlọyìn sí ìhun náà o ẹ̀rí pọ́ ọmọọba Adéyẹmí ń gbìyànjú bákan náà ọmọọba Adéyẹmí ó ti gbé ètò bọ́ọ̀lù kan kalẹ̀ tí wọ́n gbà fáínà rẹ̀ ní Ìjọba stadium Ọ̀wọ́ Adé competition ó ti gbé mílíọ̀nù kọ́kọ́lẹ̀ fẹ́ni tó ṣe kòké ní kòkejì kò kẹta àti goalkeeper tó ṣe dáadáa agbábọ́ọ̀lù tó ṣe dáadáa captain tó ṣe dáadáa gbogbo wọn ló ti ṣètò owó fún kò mọ̀ pé síbẹ̀ o ọmọọba Abdulhakeem Adéníyì Adéyẹmí Ògo Ọ̀yọ́ ọkọ Yèyé Tọ́pẹ́ bàbá Foyísọ́lá ọ̀nà Alámọ̀ road ó ti ṣe ó ti dọ̀dà sí o nílùú Ìlọ́ra àfijé local government nítorí ọba Ọ̀wọ́ Adé tuntun àtàwọn àtọba Ọ̀wọ́ Adé láàtúnjọ lọ sí ọ̀nà yìí bẹ́ẹ̀ kò pé síbẹ̀ o Ẹlẹ́gà road sí Fàtúkẹ́ ọba wa Ọ̀wọ́ Adé Ẹlẹ́wù Ẹtù òun náà lọ́mọọba Hakeem Adéníyì tún sọ̀nà ikú yóò tó lọ rí sí pẹ̀lú bàbá wa Ọ̀wọ́ Adé bẹ́ẹ̀ lóríṣiríṣi ètò ti lọ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ empowerment ọ̀gbẹ́yìn fáráàlú iná sólà ọ̀gbẹ́yìn fáráàlú ọmọọba Adéyẹmí Hakeem ojú ìní tí ọ láéláé ìwọ láti máa tẹ̀lé àti ọ̀nàrẹ́bù Eunice Akékúndé o ẹ̀kú iṣẹ́ ìlú kò ní bàjẹ́ ọ̀gá wa bíbí akínyìn o ọ̀nàrẹ́bù Taofeek Lamidi aṣojú ìkílẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀yin lẹ̀ jẹ́ ọ̀bàjẹ́ akínyìn o Alhaja Péjú Bákàrè akínyìn o bàbá wa akí gbogbo yín pápátá o ọlọ́run ò ní jẹ́ ọ̀bàjẹ́ o akí gbogbo ẹ̀yin alákọ̀ọ́wọ́rìn ọmọọba Hakeem Adéníyì Adéyẹmí ní bàjẹ́
alájà Mansura nílùú Ọ̀yọ́ àti ní ẹ̀kọ́ àṣeyọrí tọ́ba ọ̀nàrẹ́bù Wàlíù alága ìbílẹ̀ Àtìbà ẹni tí gbogbo èèyàn mọ̀ sí WAPKEM àti èyí náà kò ní ìbàjẹ́ o tó fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò wá nílé lóko lódò iléeṣẹ́ àgbẹ̀dẹ TV lásìpa Ọ̀yọ́ Aláàfin Òjó Kásẹ̀kẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ Àtìbà ibẹ̀ lọ́fíìsì wọ́n wà ọ́fíìsì nọ́mbà 1 ọ́fíìsì nọ́mbà 2 ẹ máa sáré bọ̀ ní transformer ní Sábó ní gáréèjì aláṣẹlà tí wọ́n ń pè láláṣẹjù nígbà kan ọ́fíìsì àgbẹ̀dẹ TV and communication ńbẹ̀ lọ́wà ẹ máa bọ̀ gbogbo aláfẹ́ ayé ọ̀tọ̀kùlú ìlú ẹ wá yàsẹ́ yín ẹ wá hẹ́dìtì gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ẹ máa bọ̀ gbogbo ẹ̀ lábàá yín ṣe bákan náà Ṣẹ́gun Ajíbóyè lórúkọ tèmi ààrẹ kùdìkùdì fún gbogbo ẹ̀pọ̀ yọ́ká àpàtà tẹ́ ẹ bá fẹ́ pè wá síbi ayẹyẹ káwá bá yín ṣe MC láti bá yín darí ètò nọ́mbà tẹ́ ẹ máa pèrè o 08128514489 WhatsApp mi nìyẹn MTN mi nìyí 08062147060 Ṣẹ́gun Ajíbóyè ààrẹ kùdìkùdì bàbá ayé lọ́jà ń sọ fún yín pé ó dìgbà.